PDP yọ Makinde, Bode George àtàwọn míì kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Rògbòdìyàn inú ẹgbẹ́ òṣèlú PDP ó túbọ̀ ń fẹ̀ lójú sí mọ́ni lẹ́yìn rògbòdìyàn tó wáyé níbi ìpàdé igun ẹgbẹ́ náà tó ṣe àtìlẹ́yìn fún mínísítà fún FCT nyensomewike ìyẹn nílùú Àbújá. Níbi ìpàdé igun ẹgbẹ́ náà tó wáyé nílùú Àbújá ni wọ́n ti yọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ seyimakinde kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àwọn míì tí wọ́n tún yọ bíi jìgá yàtọ̀ sí Makinde ni gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed, gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal àti igbákejì adarí ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ní gúúsù Nàìjíríà olóyè Bode George. Àwọn míì tí wọ́n mọ̀ tó gbẹ̀yọ ni alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Adovaz Wabara, alága tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra wọlé fún Tanimu Turakisan, igbákejì alága ẹgbẹ́ ọ̀hún tuntun ní gúúsù Nàìjíríà Taofik Arapaja àtàwọn míì. Wọ́n mọ̀ tó kéde ìtúká ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Bauchi, Ọ̀yọ́, Zamfara, Yobe, Lagos, Edo àti Èkìtì. Lẹ́yìn náà òun wọ́n máa kéde àgbékalẹ̀ ìgbìmọ̀ fìdíhẹ fún ẹgbẹ́ náà tí wọ́n sì tún kéde pé ìpàdé gbogbogbò yóò máa wáyé láìpẹ́. Kò mà tán síbẹ̀ o, igun ẹgbẹ́ náà ó mà tó pàṣẹ fún ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ òfin nínú ẹgbẹ́ náà láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ tí yóò gba àwọn àga àwọn tí wọ́n dìbò yàn sípò nínú ẹgbẹ́ ọ̀hún àmọ́ tí wọ́n kúrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì. Wọ́n ní èyí máa wà ní ìbámu pẹ̀lú abala 68(1)G àti 1091(G òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ ní ọdún 1999. Ìgbésẹ̀ igun ẹgbẹ́ yìí ó mà ló máa ń wáyé o lẹ́yìn ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà tó kọ́kọ́ wáyé nílùú Ìbàdàn tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà kan tí wọ́n sì kọ̀ láti yọjú síbẹ̀. Lára àwọn gómìnà tí kò yọjú síbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Pápá ìṣeré Lẹ́kan Sàlámì tó wà ní Adámàsìngbà nílùú Ìbàdàn ó ní ìpàdé ọ̀hún mà ti wáyé o. Ibẹ̀ sì ni wọ́n ti fi ọwọ́ òsì júwèlé fún Ayọ̀délé Fáyòṣe, Nyensomewike àtàwọn míì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní ìgbésẹ̀ wọn rèé kò mà sẹ́yìn àwọn táwọn èèyàn náà tí wọ́n máa ń ṣe tó lòdì sí ìlọsíwájú ẹgbẹ́ náà. Lẹ́yìn ìpàdé náà ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá ó ní igun ẹgbẹ́ náà tí Wike tó mà kó sòdí ó ní wọ́n mà gbé ìgbésẹ̀. Wọ́n gbé ìgbésẹ̀ tiwọn lẹ́yìn ìpàdé náà ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá. Ó mà ní igun ẹgbẹ́ náà tí Wike kó sòdí ó ní wọ́n mà gbé ìgbésẹ̀ tiwọn nílùú Àbújá o láti yọ Makinde àtàwọn míì bíi jìgá nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó fi èrè ṣiṣẹ́ mi àti yín o.